Gbogbo èèyàn ọmọ Yorùbá tòótọ́, ìlà tó ń kí káàbọ̀ sí abala tá a ti ń sọ nípa ìtàn àwọn ọmọ Yorùbá tòótọ́ tí wọ́n ti di akọni tí a kò lè gbàgbé, tí iṣẹ́ wọn, ìṣe wọn tó sọ wọ́n di mánigbàgbé tí gbogbo ilẹ̀ Yorùbá tí ò lè gbàgbé pátápátá o. Bí ẹ bá ń fọkàn bá wa lọ láti bí ọ̀sẹ̀ mélòó kan, ìtàn akọni ilẹ̀ Ìbàdàn ni tó jẹ́ pé orúkọ ẹ̀ ò lè parẹ́ ní ìlú Ìbàdàn àti ilẹ̀ Yorùbá. Kódà bá bá fẹ́ pa àwọn ará Ìbàdàn, orúkọ ẹ̀ náà fi ń pè Ìbàdàn, ìyẹn Ìbà Olúyọ̀lé ńlá parí láìpẹ́ yìí. Lágbára Olúwa, fún bí ọ̀sẹ̀ mẹ́wàá, ìtàn akọni ńlá ni tó jẹ́ ògúnnágbòǹgbò àti òpómúlórí ẹ̀sìn Kìrìsìtẹ́nì ní ilẹ̀ Yorùbá àbí ká sí gbogbo Nàìjíríà gan, tó jẹ́ pé kò fẹ́ẹ̀ sí wòlíì tàbí pásítọ̀ ní ilẹ̀ Yorùbá tí ò tẹríba fún. Kódà orúkọ Ọlọ́run ẹ̀ ni ọ̀pọ̀ èèyàn fi ń gbàdúrà jù, tó sì jẹ́ pé òun la lè pè ní gbogbo bàbá àwọn wòlíì àti pásítọ̀ ńlẹ̀ Yorùbá. Ìyẹn ajínrere Joseph Ayọ̀ Babalọ́lá ìlà máa ń sọ nípa ẹ̀ yìí o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, gbogbo ẹ̀yin ọmọ ìjọ Christ Apostolic Church, gbogbo ẹ̀yin Kìrìsìtẹ́nì, gbogbo ẹ̀yin pásítọ̀, gbogbo ẹ̀yin wòlíì, ẹ ti mọ̀ wípé ìtàn akọni yìí kò ṣeé má wò ni o. Ẹ máa wá nǹkan fìdílé, kẹ́ ẹ tẹ̀lé wa fún ọ̀sẹ̀ bíi mẹ́wàá, kẹ́ ẹ sì pín ìkànnì yìí tó lóyìnbó ń pè ní share kiri, nítorí pé gbogbo èèyàn pàápàá gbogbo Kìrìsìtẹ́nì ló yẹ kí wọ́n wo ìtàn akọni yìí láti mọ̀ nípa ìtàn ẹ̀. Iṣẹ́ ìwádìí ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe nípa ìtàn Joseph Ayọ̀ Babalọ́lá. Kódà gbogbo ń tá a bá gbé jáde ẹ̀kúnrẹ́rẹ́ ojúlówó ìtàn ni, nítorí pé olùdásílẹ̀ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ àti iléeṣẹ́ ìwé ìròyìn Yorùbá Tòótọ́, pásítọ̀ Kúnlé Babárìndé, ògúnnágbòǹgbò ọmọ ìjọ Christ Apostolic Church ni. Kódà pásítọ̀ ló jẹ́ nínú ìjọ náà. Ipa takuntakun tó sì kó láti rí ìtàn akọni ọkùnrin yìí látọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ àti látọ̀dọ̀ àwọn aláṣẹ ìjọ CAC kò kéré rárá o. Èyí fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìtàn yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn tó ti gbọ́ ìtàn Ayọ̀ Babalọ́lá sẹ́yìn ni kò gbé ètí òkun tí ó tún di ojúlówó tí ètí a fẹ́ sọ fún bíi ọ̀sẹ̀ mẹ́wàá yìí. Ẹ farabalẹ̀ láti jọ gbádùn ìtàn Joseph Ayọ̀ Babalọ́lá, ìyẹn ajínrere àkọ́kọ́ nínú ìjọ Christ Apostolic Church CAC, tí orúkọ ẹ̀ tí ò parun dè ní, tó sì jẹ́ pé orúkọ ẹ̀ ìlọ́pọ̀ ọmọ Yorùbá náà fi ń gbàdúrà sí Ọlọ́run. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn tó ń tẹ̀lé tẹlifíṣàn Yorùbá Tòótọ́, ọkùnrin kan wà tí wọ́n ń pe orúkọ ẹ̀ ní David Rotimi. Àgbẹ̀ paraku ni ọkùnrin yìí. Ọdún 1876 ni wọ́n sì bí sí ìlú kan tí wọ́n ń pè ní Odò Ọwá tó wà ní ìpínlẹ̀ Kwara àsìkò yìí. Ṣẹ̀rí Odò Ọwá yìí, ẹ̀yà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló parapọ̀ tí wọ́n ń pè lódò Ọwá o. Ẹ̀yà àkọ́kọ́ tó wà lódò Ọya ni wọ́n ń pè ní ẹ̀yà Ìgbìrà, èkejì ní ẹ̀yà Àkọ̀tún, àwọn kẹta náà ń pè ní ẹ̀yà Gbèdè, nígbà tí ẹ̀yà kẹrin jẹ́ ẹ̀yà Ọwá. Ẹ̀yà Àkọ̀tún ènìyàn alàgbà David Rotimi tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ló ń ti wá o. Kódà nínú ìtàn, ẹ̀yà Ọwá ìlú Iléṣà làwọn ti gbéra lọ sí Odò Ọwá, àwọn ní ẹ̀yà àkọ́kọ́ tó kọ́kọ́ dé sí Odò Ọwá o. Ṣùgbọ́n ní David Rotimi gẹ́gẹ́ bá a ṣe sọ, ẹ̀yà Àkọ̀tún lòun ti wá. Ṣùgbọ́n o, lọ́dún 1896 ní àwọn òyìnbó oníhìnrere tí wọ́n ń tan ìhìnrere káàkiri àgbáyé, pàápàá ní ilẹ̀ Yorùbá, ìyẹn ìjọ Church Missionary Society CMS, iná máa gbé ìhìnrere wọ ìlú Odò Ọwá. Èèyàn kó wọ́n tan ìhìnrere Jésù, wọ́n mú lọ sí ìlú Odò Ọwá nípínlẹ̀ Kwara àsìkò yìí. Agbègbè kan tí wọ́n pè ní Ìlọ́fà ní ìlú Odò Ọwá ìní àwọn CMS náà kọ́kọ́ tẹ̀dó sí o. Bó tiẹ̀ jẹ́ pé ẹgbẹ́ àdúrà ni ẹgbẹ́ ìkọ̀kọ̀ pera wọn, nítorí pé wọn ò lè fi ara wọn hàn pẹ̀lú bí ìbọ̀rìṣà ti pọ̀ ní ìlú Odò Ọwá, wọn kò lè gbé jáde wípé ọmọlẹ́yìn Jésù làwọn. Ṣùgbọ́n lọ́dún 1900 ẹ̀kọ́ lẹ̀ dáadáa o, 1900 ìní àwọn ọmọ ẹgbẹ́ yìí náà fi ìgboyà náà fi sọ irú ẹni tí wọ́n jẹ́ o, tí wọ́n jẹ́ kí gbogbo olùgbé agbègbè Odò Ọwá kán mọ̀ wípé ọmọlẹ́yìn Jésù Kristi làwọn. Ọ̀kan pàtàkì lára àwọn tí ó kọ́kọ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ CMS yan ẹlẹ́sìn ìgbàgbọ́ yìí ní ìlú Odò Ọwá ni David Rotimi tá à ń sọ̀rọ̀ nípa yìí o. Kódà òun ni bàbá àjọ àkọ́kọ́ tí wọ́n kọ́ sí agbègbè náà. Láì fa ọ̀rọ̀ gbọ̀n ẹ̀yin ọmọ Yorùbá Tòótọ́ o, àwọn àgbà ni bọ́mọdé bá tọ́kọ lọ́kọ̀, èyí tó bá tó ládàá ẹ̀fọn ládàá. Nígbà tó yá, David Rotimi máa tó ẹni tó níyàwó,
bẹ́ẹ̀ ló dẹnu fẹ́ kọ ọmọbìnrin kan tó sì fẹ́ obìnrin náà wọlé. Kò pẹ́ ìyàwó David Rotimi máa finú ṣoyún fẹ̀yìn gbọmọpọ̀n tó sì bímọ. Orúkọ àkọ́bí ọmọ Rotimi ni wọ́n ń pè ní Nathaniel. Ṣùgbọ́n o lójijì níṣẹ̀lẹ̀ aburú máa ṣẹlẹ̀ sí Nathaniel ọmọ Rotimi. Ṣe ni Nathaniel fò sánlẹ̀ tó sì kú lójijì. Lẹ́yìn tí David Rotimi tó ṣòfò àkọ́bí ọmọ ẹ̀ tán ló máa lọ fẹ́ ìyàwó kejì. Orúkọ tí wọ́n sì ń pe ìyàwó kejì ni Martha Alabi. Ṣé ẹ gbọ́ dáadáa o, Martha Alabi ni orúkọ ìyàwó kejì tí David Rotimi tó lọ fẹ́ lẹ́yìn tó pàdánù àkọ́bí ọmọ ẹ̀ tí wọ́n ń pè ní Nathaniel. Gbàrà tí Martha tó wọlé David Rotimi ló máa ti ran ọkọ ẹ̀ lọ́wọ́ nídìí iṣẹ́ àgbẹ̀. ṣàtijẹ́ kí ẹ mọ̀ pé David Rotimi àgbẹ̀ paraku ni. Bẹ́ẹ̀ lòun àti ọkọ ẹ̀ ni wọ́n jọ máa ń ṣiṣẹ́ lóko. Lọ́jọ́ kan ìṣẹ̀lẹ̀ ńlá kan máa ṣẹlẹ̀ lásìkò tí Martha Alabi tó ń lọ sínú oko ẹ̀. Áńgẹ́lì Ọlọ́run máa yọ sí obìnrin náà lójú ọ̀nà o. Ṣùgbọ́n áńgẹ́lì tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, Alabi fún rẹ̀ kò sọ pé ó ní ìyẹ́ lápá o. Ohun tó sọ ni pé bàbá àgbàlagbà kan tó sì gbọ̀nlẹ̀ tó wọ aṣọ funfun lòún pàdé. Ó ní bàbá àgbàlagbà náà sọ fún un pé kí òun lọ rí ara òun sílẹ̀ o, kó o máa gbọ́rọ̀ sọ kóun lẹ́nu dáadáa. Bàbá tó pàdé Alabi lọ́nà oko ìsọfún ọmọbìnrin náà lọ́jọ́ tá à ń sọ pé ó máa lóyún láìpẹ́ yìí tó sì máa bí ọmọkùnrin kan tó jẹ́ pé nípasẹ̀ ni Ọlọ́run yóò fi bùkún fún gbogbo orílẹ̀-èdè àgbáyé, pàápàá orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Yorùbá. Kò pẹ́ tí áńgẹ́lì yìí tó jíṣẹ́ fún Martha Alabi ìyẹn ìyàwó David Rotimi ni ó máa finú ṣoyún nínú oṣù kẹjọ ọdún 1903. Alabi ròyún òun fún odidi oṣù 9 o. Nígbà tí ọjọ́ pé ìyàwó David Rotimi ìyẹn Alabi Martha yìí ó máa bímọ ọkùnrin làǹtìlanti gẹ́gẹ́ bí áńgẹ́lì tó pàdé bó ṣe sọ. Ọjọ́ 25 oṣù kẹrin ọdún 1904. Ẹ̀yin Kristẹni dà, ẹ̀yin ọmọ ìjọ CAC dà, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì dà, ṣe ti sáré kọ́lẹ̀ o. Ojúlówó ọjọ́ tí wọ́n bí ajínrere Joseph Ayọ̀ Babalọ́lá òní ọjọ́ 25 oṣù kẹrin ọdún 1904, 25th of April 1904. Ohun tó wá tiẹ̀ jẹ́ ìyàlẹ́nu ni pé lọ́jọ́ tí Martha tó máa bí Joseph Ayọ̀ Babalọ́lá, inú kọ́kọ́ ẹ̀ tó wà ní odò wáìn ló máa ti bí. Kódà wọ́n ń ṣe odi ẹ̀yìn lọ́wọ́, ìyún ẹ̀yìn tí wọ́n rí lára igi ọ̀pẹ tó fi ń ṣe pupa ìní Martha ń ṣe lọ́wọ́ tí oyún fi mú. Àwọn obìnrin tó wà nítòsí ẹ̀ àwọn ló sáré ta aṣọ yíkẹ́ nílẹ̀ tí wọ́n sì ń tẹ̀ nínú tó fi di pé wọ́n gbẹ̀bí fún un tó sì bí ọmọkùnrin làǹtìlanti. Ìwádìí já mọ̀ pé gbàrà tí Babalọ́lá jáde nídìí ìyá ẹ̀ lọ́jọ́ náà, wọ́n ní àrá ńlá kan sán ní gbogbo ìlú odò ọwá tí wọ́n ò lè gbàgbé láéláé. Kódà wọ́n ní mọ̀nàmọ́ná ó yọ lójú ọ̀run tó bẹ́ẹ̀ tí ẹ̀rù bá gbogbo àwọn tó wà nílùú odò ọwá lọ́jọ́ náà. Nígbà tó di ọjọ́ kẹjọ gẹ́gẹ́ bí àṣà Yorùbá, wọ́n fún ọmọ ẹ̀ lórúkọ o, Joseph Ayọ̀ Babalọ́lá ni wọ́n sì sọ ọmọ yìí. Ìwádìí tẹlifíṣàn Yorùbá tó jẹ́ ká mọ̀ pé Ayọ̀ Babalọ́lá Joseph ni bàbá ẹ̀ sọ, ṣùgbọ́n àwọn ọmọ àjọ CAC ni wọ́n padà fi délé sí Ayọ̀ náà lẹ́yìn tó jẹ́ pé wọ́n ń pè ní Ayọ̀délé Babalọ́lá lásìkò yìí. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn tó ń gbádùn ìtàn yìí wọ́n máa ti bí Babalọ́lá, bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní dàgbà, ṣùgbọ́n láti ọmọ ọdún 7 nǹkan àràmàǹdà, nǹkan àṣẹlẹ̀ ìyanu, nǹkan gbáǹkọ́gbì ó máa ti ń tọwọ́ Babalọ́lá ṣẹlẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ẹ̀yin ọmọ àjọ CAC, ẹ̀yin Kristẹni, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, irú iṣẹ́ ìyanu wo lọmọ ọdún 7 ń ṣe? Kí ni Joseph Ayọ̀ Babalọ́lá ń ṣe látọdún 7? Ẹ má dààmú ara yín jìnnà. Ẹ jẹ́ ká pàdé lábala yìí lọ́sẹ̀ tó ń bọ̀ lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ Sátidé, nígbà tá a tẹ̀síwájú nínú ìtàn ajínrere Joseph Ayọ̀ Babalọ́lá tó jẹ́ ajínrere àkọ́kọ́ ìjọ CAC tí gbogbo Kristẹni tó sì bọ̀wọ̀ fún kọjá sísọ láti dàsìkò yìí. Ǹjẹ́ títí dọjọ́ mẹ́jọ tá a tó pàdé, àwa láwà yín lábàá o. Ó dàbọ̀.